Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Olè Ńlá apá kẹta. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Ìjẹ́ ẹ rò pé wọ́n máa padà mú olè ńlá ní apá kẹta fíìmù náà? Àti wípé mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Olè Ńlá. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Olè Ńlá, ẹ tẹ subscribe button, torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ni, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo ọmọ rí, ó tún dọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.